Gbogbo àwa ọmọ Yorùbá pátápátá mo kí yín nílé lóko lódò lẹ́yìn odi. A kú ìsinmi. Àwọn middle belt wọ́n ti yarí o. Wọ́n ní lábẹ́ àkóso regional o tàbí lábẹ́ north o, àwọn ò ṣetán. Wọ́n á ṣetán láti ṣe kíni? Àwọn ò ṣetán láti bá àwọn north lọ. Àwọn ò lè ṣe regional lábẹ́ àwọn Haúsá Fúlàní. Wọ́n ní gbogbo nǹkan pátá àwọn tó ń favour nìyẹn o. Kò favour àwọn rárá àti rárá ni. Ẹ̀yin náà ẹ wò ó, gbogbo nǹkan tójú everybody ń rí. Àwọn middle belt tí wọ́n yarí yìí wọ́n gbé jáde, wọ́n ní Middle Belt Forum opposes regionalism under one north, says ACF serves only Hausa Fulani interest. Àwọn Hausa náà tún yarí. Wọ́n láwọn ò bá Fulani ṣe. Ìlú máa ń dùn mí fún ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá tá a jẹ́ alágàbàgebè, tá a jẹ́ èèyàn burúkú, ẹni bí ayé àti tọ̀run. Ọ̀pọ̀ torí òṣèlú wọ́n ń pariwo wọ́n Nàìjíríà, wọ́n Nàìjíríà. A sọ pé ẹ má pariwo wọ́n Nàìjíríà, ṣùgbọ́n a máa ń béèrè lọ́wọ́ ara wa wípé ṣé àwa àti àwọn ará bíi ṣé nǹkan kan náà ni wá? A lè jẹ́wọ́ Nàìjíríà lábẹ́ orúkọ, ṣùgbọ́n a kì í ṣe wọ́n Nàìjíríà lábẹ́ ìṣe. Ṣé àpààyàn lọmọ Yorùbá ni? Bọ́mọ Yorùbá bá ń pààyàn, kí ni percentage ọmọ Yorùbá tó níwà aburú lọ́wọ́? Ní gbogbo orílẹ̀-èdè Áfíríkà ni wọ́n ti mọ̀ wípé ẹ̀yà kan ṣoṣo tí wọ́n níṣòro ìgbésùnmọ̀mí terrorist pẹ̀lú wọn, àwọn terrorism tí wọ́n ní ìgbésùnmọ̀mí wàhálà pẹ̀lú wọn, wọ́n ń sọ pé ẹ̀yà Fúlàní ni. Kódà wọ́n sọ pé ẹ̀yà Haúsá, bó tiẹ̀ jẹ́ pé northerners ni wọ́n. Ibi tí wọ́n ti ń claim Fúlàní níbi àwọn amòye pọ̀ sí ní gbogbo àgbáyé ni. Nísìn àwọn ìlú kan wà tí wọ́n ti ń protest pé bí Fúlàní ò bá kúrò lórí ilẹ̀ àwọn náà máa dá ẹgbẹ́ tiwọn sílẹ̀. Ó sì léwu fún orílẹ̀-èdè nígbà táwọn kan bá ti lè jáde pé ẹ wá, bí ẹ bá táwọn ará bí ò bá kúrò lọ́dọ̀ àwọn, ṣé wọ́n fún wọn lálàáfíà? Wọ́n fáwọn tó nílẹ̀ lálàáfíà làwọn yẹn ń yarí pé kán kúrò lọ́dọ̀ àwọn. Tí wọ́n bá kúrò, àwọn náà ó dá ẹgbẹ́ tàwọn sílẹ̀. Kí láǹfààní torílẹ̀-èdè Nàìjíríà fẹ́ jẹ níbi gbogbo tí àwọn Fúlàní bá ti ń dẹ̀mí wọn légbodò, tí wọ́n á wò ó pé ẹ wá, ẹ jẹ́ á dá tiwa náà lẹ̀. Ṣé ìjọba ó lọ máa kó àwọn èèyàn yẹn tí wọ́n fẹ́ gbara wọn sílẹ̀ lọ́wọ́ ikú? Yóò fi àwọn tí ó fi ikú wá wọn kiri, ṣé wọ́n ó fi wọ́n sílẹ̀ torí pàgbára wọn ò tí ì kà wọ́n báyìí? Ìtẹ́ lókòbó wọn bọ̀ kò lè bọ́. Àsìkò tá à ń sọ̀rọ̀ security lọ́wọ́, wọ́n tún gbé mi ìwọlé. Ìyẹn ọ̀rọ̀ akọ̀wé ìjọba ẹ̀gbọ́n wa, bàbá wa Fẹ́mi Gbàjàbíàmílà. Ìyẹn ni ayé tó ń pariwo lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú ó ṣe ilé iṣẹ́ kan, òótọ́ ni, irọ́ ni, ara ẹ̀ ní. Ṣùgbọ́n gbogbo ẹ̀ òní kọ́ ni gbogbo ìdààmú báyìí tí ń wáyé lórílẹ̀-èdè Nàìjíríà, tẹ́nìkẹ́ni ò dẹ̀ mọ́jọ́ tó máa dópin. Ṣùgbọ́n lábẹ́ bó ti wulẹ̀ orí, ètò ààbò ní number 1 àti oúnjẹ táwọn èèyàn jẹ. Ṣé ẹ gbọ́dọ̀ dí ètò ààbò lọ́wọ́? Ṣé àwọn tí àwọn ń pariwo pé kán kúrò lórí ilẹ̀ àwọn, kán má dà àwọn láàmú, ṣán lórí méjì ni? Ní ẹ ṣe fagídí dúró síbẹ̀ wípé àwa yín la nílùú, ẹ má pè wá lálejò mọ́. Ẹ jọ ṣé wọn ń ṣàlejò lórí ilẹ̀ bàbá wa? Protest ń lọ káàkiri àwọn ìlú kọ̀ọ̀kan pé sẹ́ kán kúrò lórí ilẹ̀ bàbá wọn. Ilẹ̀ Yorùbá bí ló dàbí ẹni wípé Ọlọ́run mọ̀ ṣe wá ní tí a gbọ́dọ̀ dákọ.
àti sọ̀rọ̀ jáde àti pariwo fún bàbá wa wàhálà ni àwọn ọ̀dọ́ náà wọ́n fẹ́ràn ayé jíjẹ ju bó ṣe yẹ lọ. Oríṣiríṣi wa ń gùn lé wa lórí. Fúlàní àwọn kan láwọn ò lè bá wọn ṣe àwọn middle belt báwọn ò tiẹ̀ lè àwọn ò fẹ́ sí lábẹ́ nọ́ọ̀tì rárá. Àwọn yẹn làwọn ọmọ Yorùbá kan jáde fún. Àwọn tó dá wà láàrin wọn àtijọ́ ń gbé tipẹ́tipẹ́. Àwọn tó dá a sọ pé ò sí. Bí wọ́n bá wá ń jí àwa gbé tẹ́ ń jí bàbá wa gbé tẹ́ sì ń kílèmù pé ìjọba ń ṣe àwọn àbí oríṣiríṣi tàbí òṣèlú, ṣé àwọn tí wọ́n ń jí gbé yẹn ń bá wọn ṣòṣèlú àbá àwọn ló ṣẹ̀ wọ́n àbẹ́ ṣèjọba rí àbẹ́ ń rówó jẹun débi kí wọ́n máa rówó ransom. Ibẹ̀ ni olóyè Sunday Igboho sì ti dìde pé ẹ wá ẹni tó tún lè sọ̀rọ̀ ńlẹ̀ Yorùbá tí ò dúró dowó ìjọba tó sì fara ẹ̀ sílẹ̀ tó wò wípé wàhálà yìí ń pọ̀ jù wọ́n kàn pa gbogbo èèyàn tán ni làwọn Yorùbá kan sì ń dìde ogun sí. Àwọn kan sì ń fẹnu kò níbì kan pé àwọn ò fẹ́ wọn, ṣùgbọ́n ẹni tó dìde ń bí pé a fẹ́ wọn, a fẹ́ àwọn agbésùmọ̀mí, kò tún sọ pé a fẹ́ Fúlàní o, a fẹ́ àwọn agbésùmọ̀mí, àwọn kan tún gbógun tì í. Irú ìran wo nìran Yorùbá náà? Irú èèyàn wo lọmọ Yorùbá jẹ́ náà? Oríṣiríṣi ọ̀pọ̀lọ́ tí ọ̀wọ̀ wá ń ṣẹ́gìrì sí wa la. Ráwọn àṣeyọrí olóyè Sunday Igboho. Àwọn tí wọ́n jí gbé ní Èkìtì adúpẹ́ pé àwọn tiẹ̀ tún ná àwọn náà ti rí yọ̀ǹda gbà. Àwọn tó lóyè Sunday gbà á lẹ̀ pẹ̀lú àwọn tí a jọ ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn agbófinró. Bọ́ bá jẹ́ bí gbogbo yín ṣe káwọ́ léwọ́ tí gbogbo wa káwọ́ léwọ́ tá wà nú ilé tá ń sùn lólóyè Sunday Igboho náà káwọ́ léwọ́ pẹ̀lú àwọn ìrú ẹkùn ẹ̀ ta ni yóò gba àwọn tí wọ́n gbà tí wọ́n rí gbàlà ẹ̀. Ẹ jókòó bì kan ẹrẹ́ni tó ń ṣe sinimá ó kúkú ń ṣe sinimá ẹ̀ lọ ó sì ń tà torí wọn tó ti ránṣẹ́ pé àwọn ọba Kwara ti ránṣẹ́ pé kò sì gba kọ́bọ̀ lọ́wọ́ wọn. Ọmọ Yorùbá èmi ètò ṣẹlẹ̀ rèé tí mo fẹ́ kájọ analyse. Nígbà tọmọ Yorùbá bá ń tako ọmọ Yorùbá kí lẹ ní káràtà ò ṣe? Gumi tó sọ̀rọ̀ ń jẹ́ òní ó ní àwọn ọ̀rọ̀ ẹ̀ kò ń ṣẹlẹ́yàmẹ̀yà pẹ̀lú àwọn Fúlàní tí wọ́n mú yẹn tí wọ́n bọ́ bẹ lọ́wọ́ wọn tí wọ́n bá mẹ̀tọ́ wọn ni wọ́n gbé wọn lọ kóòtù. Àwọn agbésùmọ̀mí tí wọ́n ń gba ránsọ̀mù tí wọ́n ń pa àwọn ènìyàn ta ló àrẹ́sì wọn débi kó wọ́n gbé wọn lọ kóòtù. A ní ọ̀rọ̀ òpònú pọ̀ lẹ́nu àwọn èèyàn yìí sí ìran Yorùbá. Ọmọ Yorùbá náà wá dọ̀tá ara wọn. Gumi ti sọ tiẹ̀. Ọmọkùnrin tí gbogbo ayé fẹ́ràn gan-an yẹn very dark man bóyá ó rò wípé òun ṣe lọ́dọ̀ tèmi ni o lọ́dọ̀ tí àti lọ́dọ̀ ta Sunday Igboho mi ò mọ̀ o ojú tá a lè fi wò ó ṣùgbọ́n bitter truth lè tó wà o. Àwa lè sọ pé truth ni kó má ju òótọ́ lọ́dọ̀ tí very dark man sọ̀rọ̀ náà ó kìlọ̀ fún olóyè Sunday Igboho Gumi kìlọ̀ fún very dark man kìlọ̀ fún nígbà tí inú ilé náà bá ń jò táwọn tó yẹ kó support táà fóun ṣọ̀kan nítorí ìmọ̀tara ẹni nìkan. Àwa ń ṣe ẹ̀sìn Ọlọ́run má jẹ́ á ṣe ẹ̀sìn à ń fìran Yorùbá ṣe ẹ̀sìn àdèmọ̀. Kí ni very dark man sọ? Mo fẹ́ ká analyze ẹni o mo dẹ̀ fẹ́ ká gbọ́ dáadáa. Inú ìwé ìròyìn Yorùbá Tòótọ́ àwọn ni wọ́n gbé ìròyìn yẹn jáde. Ìkìlọ̀ tó ṣe fún olóyè Sunday Igboho á analyze ẹ̀. Sọ̀rọ̀sọ̀rọ̀ orí ẹ̀rọ ayélujára ni Martin Otse ẹni tí ó gbajúmọ̀ mọ̀ sí very dark man ó máa ti ṣe ìkìlọ̀ ńlá ránṣẹ́ sí gbajúmọ̀
gbajúgbajà ajìjàǹgbara fún mìíràn ilẹ̀ Yorùbá ni olóyè Sunday Adéníyì Adéyẹmọ ẹni tí ó gbajúmọ̀ sí Sunday Ìgbòho tàbí Ìgbòho ṣá lórí iṣẹ́ tí àwọn ẹ̀ṣọ́ ààbò ẹ̀ tó ń pè ní ìlú ẹkùn tó ń ṣe tí very dark man tó sì ti ránṣẹ́ Sunday Ìgbòho pé pẹ̀lú báwọn òun àtàwọn ọmọlẹ́yìn ẹ̀bẹ̀ ṣe ń ṣiṣẹ́ wọn ló ṣeé ṣe kí ọ̀rọ̀ padà di wàhálà o ká sì padà dá oògùn abẹ́rẹ́ sílẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Rántí wípé ó mà ṣe o, ó mà ṣe o. Bílé bá ti ń jò, oríṣiríṣi òjò ni ó padà wọlé, afọ́n sórí bẹ́ẹ̀dì, afọ́n sílẹ̀ lẹ̀. Very dark man, ayé nífẹ̀ẹ́, ṣùgbọ́n eléyìí tó ṣe yìí ó lè jọ kìlọ̀ tòótọ́ lójú wa, ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ kinní kan fún wa. Àwọn Fúlàní tí wọ́n ń jiyàn gbé kó tó di pé olóyè Sunday Ìgbòho jáde ọdún kelúrè, very dark man ń sọ̀rọ̀ kan bẹ̀ àìsí máa gbọ́ pé òun náà ń gbógun ti àwọn agbésùmọ̀mí ìfẹ̀míṣòfò. Ṣé ń fi ẹnu lásán gbé ogun ti àwọn afẹ̀míṣòfò? Àwọn bàbá wa ní ojúbọ̀rọ̀ ṣe gbọmọ lọ́wọ́ èkùrọ́. Èyí tá à ń sọ yìí, àwọn tí wọ́n ń sọ pé wọ́n mú yìí, tí wọ́n àlẹ́jì yìí, ta ló ti sọ fún yín wípé wọn kì í ṣe afẹ̀míṣòfò? Àfúrásì ni wọ́n máa ń kọ́ mú. Wọ́n ní wọ́n lù wọ́n. Tí wọ́n bá lù wọ́n, kán lè jẹ́wọ́. Wọ́n deserve wípé wọ́n wà nínú igbó. Kí ni wọ́n ń ṣe níbẹ̀? Ṣé igbó wọn ni? Ṣé bàbá wọn ló dáko síbẹ̀? Kí ni wọ́n ń fọ̀bẹ ṣe lọ́wọ́? Báwọn ìlú ẹkùn máa ń tọrọ àforíjì lórí irú nǹkan bẹ́ẹ̀, wọ́n tẹ̀lé òfin, wọn ṣe nọ́mà. Àmọ́ bọ́ bá jágbófinró ló mú wọn nínú igbó pẹ̀lú ọ̀bẹ àti àwọn nǹkan tí wọ́n kó dání yẹn, already wọn ò ṣe èèyàn tí ó ní ẹ̀mí gidi nínú kan tó lọ jókòó sínú igbó. Ẹ̀mí burúkú ló wà nù wọn. Nígbà tí ẹ wá ń gbà bí ẹni gbàgbọ́ ọtí pé àwọn tírú ẹ̀kún mú o, bí wọ́n ṣe ṣe o, ó lè di ogun abẹ́lé o. Ṣógun ò tí ì dé ni? Ṣáwọn tí wọ́n ń jìyàn gbé wọ́n ní kó ogun abẹ́lé ọmọ ṣẹlẹ̀ ni, abẹ́rù pé wọn ò tí ì múra ni? Irú àmọ̀ràn játijàti wo ni látẹnu very dark man? Ẹgbẹ́ Mbígo ṣégi mú òjìnà orí ni? Ṣé bẹ́ẹ̀ náà ni olóyè Sunday Ìgbòho kéré nínú ayé tí ò wá mọ ẹ̀tọ́ ẹ̀ rárá? Ta ló dá Gúmi lẹ́kùn rí pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tó ń sọ? Kí ni olóyè Sunday Ìgbòho, kí ni irú ẹkùn tí ì ṣe? Ibi tí ẹlẹ́ṣẹ̀ bá ti ń jìyà, ẹni tí ò ń ṣẹlẹ́ṣẹ̀ a máa pín bẹ̀, olódodo a máa pín bẹ̀. Ó ti wà ní òwe mímọ́ tipẹ́. Ṣébi tí ọ̀rọ̀ dé ńlẹ̀ Yorùbá tí kì bá ṣe wípé kọ́mọ̀ ni wọ́n ń lọgun ogun, ṣé ó yẹ kéèyàn orí Fúlàní kó dúró ni? Ṣé nítorí pé àwọn kan dá, wọn láwọn kan dá, àwọn kan ṣe kíní tá à ń tanra wa jẹ? Ṣé nǹkan kan náà ni wá ni? Ogun abẹ́lé, ṣógun abẹ́lé gan lè kọjá ilé ìta àárín yìí ni? Nínú ogun abẹ́lé tí wọ́n ń jà, mélòó lẹni tẹ́ gbé síta tẹ́ bẹ́ orí èèyàn bẹ́ẹ̀ fò? Kò ogun abẹ́lé ó lè ṣẹlẹ̀. Àwọn ọmọ ọlọ́mọ àtàwọn olùkọ́ wọ́n wà níbi tí wọ́n wà dìsìn. Nípínlẹ̀ Ọ̀yọ́ ó lè dogun abẹ́lé. Ọ̀rọ̀ tí very dark man sọ ni mò ń bá yín sọ yẹn o. Wọ́n ń jiyàn gbé lẹ́kìtì, wọ́n lọ dáná sun chọ́ọ̀chì, wọ́n ń lé àwọn èèyàn kúrò ní abúlé wọn. Àìmọye èèyàn táyé ẹ̀ ti bàjẹ́ tí ó fi kú, ó máa kábàámọ̀ pé òun wáyé látọwọ́ àwọn Fúlàní afẹ̀míṣòfò. Lóòótọ́ wọn ní kì í ṣe Fúlàní nìkan ló ń fẹ̀mí ṣòfò, but majority ńkọ́? Irú àmọ̀ràn kàtìkàtì rádaràda wò lélẹ̀? Mo ń bọ̀. ẹ ti rí i pé lọ́dún díẹ̀ sẹ́yìn ìní martin ọ̀sẹ̀ tí gbogbo ayé mọ̀ sí very dark man ènìyàn máa di gbajúgbajà èèyàn lórí ẹ̀rọ ayélujára lórí tó jẹ́ ẹni tí ọ̀pọ̀ àwọn ọ̀dọ́ fẹ́ràn nítorí pé
ọ̀dọ́mọkùnrin náà ó máa ń tako àwọn ìwà àbàjẹ́ àti ìwà tí ò dára, èyí tó sì tó jẹ́ káwọn èèyàn nífẹ̀ẹ́ ni wípé ó máa ń gbèjà àwọn mẹ̀kúnnù, ó sì máa ń ṣe ìjàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn bí wọ́n bá yànyàn jẹ tàbí tí ìjọba hùwà tí ò dáa tàbí ìwà tó kù díẹ̀ káàtó. Very Dark Man ló máa ń ṣíwájú láti gbogbo. irú ìjà tó ń gbè yẹn kì í ṣèjà fẹ̀míṣòfò, wọ́n ì fẹnu ṣe. Gbogbo nǹkan kọ́ ni sùúrù ń tún ṣe, gbogbo nǹkan kọ́ lágídí ń bàjẹ́. Ẹ fẹ́ lọ gbéná wojú ọ̀dájú èèyàn, ẹ wá mú gbálẹ̀ dání, ṣe lọ gbálẹ̀ ni, ṣé operation sweep àbí environmental sanitation náà ni ẹ wá ṣe ni. So bí wọ́n ṣe mú àwọn Fúlàní yẹn nínú igbó pẹ̀lú tí wọ́n bá lọ́wọ́ wọn yẹn, tí wọ́n dẹ̀ sọ pé àwọn ń ṣe afẹ̀míṣòfò, kán dẹ̀ fi wọ́n lẹ̀ bẹ́ẹ̀ kan máa lọ. Ìtẹ́ ẹ̀ lè fi lo àwọn agbófinró, torí bá a bá wí tán ẹni Sunday Igboho kì í ṣe agbófinró, ṣùgbọ́n àwọn agbófinró ń tẹ̀lé wọn. Àìmọye ẹni tó ti jìyà ìmọ̀dí lọ́wọ́ agbófinró, béèyàn bá rìn kọ̀sẹ̀kọ̀sẹ̀ yóò jìyà kọ̀sẹ̀kọ̀sẹ̀, béèyàn bá rìnrìn kiri kan wọ́n ń fi àwọn ẹrù àwàsá lọ. Ìrìn táwọn yẹn náà rìn ló kóyà jẹ wọn. Ẹ mọ bí ẹ ń lọ, ẹ gbédè bí ẹ ń lọ, ẹ kàn wá ń wọnú igbó kiri. Ta ló sọ fún pé tí wọ́n bá rí obìnrin kan lírú àkókò yẹn táwọn ẹrú ẹkùn yẹn tí wọ́n rìn sásìkò, wọ́n à ní bá lò pọ̀ gbogbo wọn bá ṣe tó yẹn? Tó bá jọmọ Very Dark Man ní báwo ló ṣe máa fi tírú ẹ̀ bá ṣẹlẹ̀ sí? Gbogbo ohun tá à ń sọ yà burú wo ló ti ṣẹlẹ̀ sí rí? Kì í ṣe láti gbèjà olóyè Sunday Igboho, but bitter truth. Ẹni tó bá tààrẹ̀ bá kò tọrọ kò ní fẹ́ gbọ́. Ìtò ń sọ yìí bí ìgbà téèyàn ń bu ẹnu àtẹ́ tàbí sátá àwọn ìlú ẹ kò pé wọn ò mọ nǹkan tí wọ́n ń ṣe ni. Lọ́wọ́ yìí tó bá jẹ́ àwọn Niger Delta ní wọ́n bá ṣe, àbí àwọn ẹ̀yà míì ni wọ́n bá ṣe nǹkan tí wọ́n ṣe nílẹ̀ tí àwọn ọmọ wọn sì wà ń bẹ̀, ẹ mọ̀ pé Yorùbá àṣe bẹ́ẹ̀ àwa òkè. Àwa òkè. Ó sì láwọn ìlú kan tí wọn ò lè bá wọn dán wò, torí pé wọ́n ti kó wọn, wọ́n fà wọ́n láwọn agbófinró lọ́wọ́ gẹ́gẹ́ bí òfin ṣe wí tó dẹ̀ yẹ kó ṣẹlẹ̀. Wọn ò tí ì ṣe wọ́n bí ọṣẹ ń ṣe ń ṣojú. Torí ẹ̀ Gumi fi ń sọ̀rọ̀, òun náà ni Very Dark Man fi ń sọ̀rọ̀. Mọ́fokò mi dáná ìjọ kan lèèyàn ń kọ̀. Ẹ kú ònú gbó wa, ẹ bọ́ sí gbòòrò, ẹ jẹ́ káyé orí yìí ni wọ́n ń sọ. Ẹ wọnú gbó, ẹ kọ́bẹ dání. Ṣé wọ́n fẹ́ roko ń bẹ̀ ni? Ṣé ń fọ̀bẹ roko ni? Ṣé wọ́n wá ṣe àgbàro wá bí ni? Nígbà táwọn ẹgbẹ́ wọn tán pè wọ́n tí wọn ò tí ì rí wọn débi pé wọ́n bóyá ní ká dúró dà wọ́n ń bẹ̀ yẹn, wọ́n bọ̀ wá pìnbọn fún wọn ń bẹ̀ ni. Ẹ wá ń sọ̀rọ̀ ogun abẹ́lé, kò sẹ́ tó gbàdúrà ogun kógun mọ́ bá ṣẹlẹ̀ lélẹ̀ tá à ń sọ yìí. Ṣó dìgbà tí gbogbo ìlú tó ń kálukú bá wá ń fọ́ọ̀mù àwọn ẹgbẹ́ ológun wọn bí àwọn kan ṣe jáde tán náà máa ṣe, táwọn òde gbàdúrà kó ṣẹlẹ̀ torí ó lè bàlú jẹ́. Very Dark Man, no. Ti gbogbo ti irú ìjọba bẹ́ẹ̀ àbí ẹni tó bá jẹ́ gbajúmọ̀ èèyàn láì bẹ̀rù rárá, eléyìí jẹ́ kí Very Dark Man kó gbajúmọ̀ kí ó sì ní ọ̀pọ̀ èrò ní ẹ̀yìn pàápàá lórí ẹ̀rọ ayélujára. Ní ti Sunday Igboho ẹ̀wẹ̀, òdu lòun kì í ṣàìmọ̀ forúkọ tó jẹ́ pé ọ̀pọ̀ ọmọ Yorùbá inú rí bàbá náà gẹ́gẹ́ bí olùgbàlà nítorí ìgboyà tó ní láti máa wọnú igbó káàkiri kó máa lọ kojú àwọn afẹ̀míṣòfò tí wọ́n ń da ilẹ̀ Yorùbá láàmú. Ṣùgbọ́n ní ọdún tí a wà yìí ní Sunday Igboho ti kéde wípé ẹ̀ṣọ́ ààbò tó ń dá sílẹ̀ láti fọ ilẹ̀ Yorùbá mọ́ láti lé gbogbo àwọn afẹ̀míṣòfò kúrò nígbó, òun ni orúkọ wọn jẹ́ ẹ̀ṣọ́ ààbò ìrù ẹkùn tó lè jẹ́ pé gbogbo ìpínlẹ̀ tí ó wà ní ilẹ̀ Yorùbá òní Sunday Igboho òní ó dá ìlú ẹkùn náà sí. Yes, ẹ mẹ́jà gbára wa lákòókò mọ́. Very Dark Man lọ máa jà fún àwọn tó ń jà fún pẹ̀lú ẹnu lórí social media. Oníjà fún mẹ̀kúnnù ẹ̀tọ́ àwọn ènìyàn ni ẹ́. Oníjà fún ará ìlú ẹ̀tọ́ àwọn ènìyàn ni olóyè Sunday Igboho. Ẹnu ló fi ń ja tiẹ̀. Jagunjagun ni Sunday Igboho. Jagunjagun gan ò ní rógun lọ́ọ̀ kankan máa mú kọ́. Ogun ọ̀dà bí iyán. Ṣé ẹ ti gbọ́ bọ̀dà Very Dark Man?
ẹ tiẹ̀ mọ́ tà sí olóyè Sunday Igboho. Advice tẹ́ mọ́ àti gbogbo àwọn tó bá ṣẹ̀ bóyá lórí ìgbádùn lórí àwo ni o tí ò bá ti mú terrorism dání eléyìí tẹ́ ń fẹnu gba operation àbí kinní kan ó yàtọ̀ síra wọn o. Ẹ mọ́ papọ̀ mọ́ra wọn rárá. Haúsá olóhùn òun sọmọ ìyá Fúlàní middle belt wọn láwọn ọba nọdánà ṣe àwọn Ìgbò wọn ní kí Fúlàní kúrò lórí ilẹ̀ àwọn oríṣiríṣi lọ bẹ́ẹ̀. Ṣé Yorùbá tó wá ń tiẹ̀ wá gbìyànjú pé tá a rí èèyàn kan pé ó yá kílẹ̀ yín ṣe inú gbó wa kílẹ̀ fi tó wà lọ́wọ́ yín ṣe lẹ́tún sọ pé kán mọ̀ dògún lẹ̀. Ogun ò tí ì sí ẹ gbọ́ ẹ̀yìn yẹn wa èyí tí wọ́n ń ṣe pẹ̀lú àwọn ọmọ tó wà nù gbó lọ́yọ̀ọ́ tá àti ẹ̀mọ́ bí wọ́n kó wọn sí gan ṣùgbọ́n Ọ̀yọ́ ni wọ́n ti kó wọn Ọ̀yọ́ state l'Ógbómọ̀ṣọ́. Ogun abẹ́lé ò tí ì ṣẹlẹ̀ wọ́n búya ẹ̀ ọlọ́jọ́ kó ẹ̀ ò pé ó pé òun yẹ ni. Gbogbo rádaràda tó ń bá wa ńlẹ̀ Yorùbá yẹn ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ àwọn ọba wa àwọn àgbàlagbà ilẹ̀ Yorùbá ní ẹ ti gbàbọ̀dé tí ẹ jẹ́ dòdò tí wọn ò lè so dòdò. Ọlọ́run kàn fi Sunday Igboho ṣe gàrí tí àwọn àtàngẹ́lì wa lásìkò ìní ẹni tí àwọn tó gbà á lẹ̀ láìpẹ́ yìí wọn ò ní gbàgbé tójú wọn rí lọ́dọ̀ àwọn afẹ̀míṣòfò àwọn ajínigbé. Bóyá lẹ mọ̀ pé wọ́n ti sọ di iṣẹ́ wọn ò dẹ̀ ní ṣọ́ọ̀bù míì kọjá Nàìjíríà. Ẹni tó bá ń jáde tó ń wọlé láyọ̀ àtàlàáfíà tó ń travel tó ń dé láyọ̀ àtàlàáfíà tó ń sùn tó ń jí láyọ̀ àtàlàáfíà yóò mọ̀ pé oore lọ́lọ́run ṣe fún un. Ẹ lọ béèrè lọ́wọ́ àwọn tó wà lákàmọ́ wọn. Ẹlòmíì ò nírètí mọ́ àìmọye tó ti kú dànù tí wọ́n ní wọn kan rí ni ó ti kú sábẹ́ àwọn Fúlàní afẹ̀míṣòfò. Very dark man má lọ síbẹ̀ yẹn o má lọ síbẹ̀ yẹn rárá. Tó bá fẹ́ advice olóyè Sunday Igboho mọ́ mú ọ̀rọ̀ ó lè dogun abẹ́lé sílẹ̀ mọ́ mú síbẹ̀ rárá torí ogun ti wà already. Kí ni wọ́n ń pè ní security? Tẹ́lómi lè jáde kó má wọlé mọ́. One chance oríṣiríṣi mọ́tò bọ́lọ́kadà gbé ẹ àná ìdẹ́dẹ̀ ń gọ̀kadà jù tó bá lóun fẹ́ fún yàn kan ní kinní kan nu mọ́tò tó o bá ṣọ́ra kó wò dáadáa ẹgbẹ́ mọ́tò tó páàkì sí yẹn ni wọ́n ti fi máa rí ọ sínú mọ́tò yẹn ó ti tà ọ́ nù ó ti gbowó tiẹ̀. Ṣé bóríṣiríṣi ló ń ṣẹlẹ̀. Akí IG wa jàre ẹ kú àtìlẹ́yìn olóyè Sunday Igboho adẹ̀kí àwọn olórí ogun tí wọ́n ń bá wọn ṣiṣẹ́ pọ̀ náà àtàwọn intelligent láti ìlú òyìnbó. Olóyè Sunday Igboho àti tààbọ̀ ò ní bà kankan ẹ mọ̀ lọ́rí ẹ mọ̀ bọ̀rí àtàwọn ọmọ ẹrú ẹkùn ẹni tó bá tínú bá ń bí jùgbọ́n máa sàlẹ̀ tí wọ́n wá ṣe wọn agbọ́lá lórúkọ tèmi. Ẹ kìlọ̀ fún very dark man o kò dáa tó irú kìlọ̀ wo nìyẹn. Ogun kẹ̀ ogun ti wà ńlẹ̀ kọ́lọ́n kó bá wa ṣe ni kọ́lọ́n kó bá wa ṣe ni